Hello. Hello sir. Ẹ káàárọ̀ sir. Ẹ káàárọ̀ sir, ẹ kú ètò. Yes sir. Egun ìgbéyàwó lè tó dáde kílẹ̀ ńlá kọjá sir. Nǹkan méjì ló máa ń dá mi láyà torí ọjọ́ alẹ́. Dáàdì mo ń gbọ́ yín sir. Láti méjì kan lẹ̀rù ló ń bà mí lẹ́rù. Kábíyèsí. Ìka àkọ́kọ́ ni wípé ipò tí mo wà mo ní àìlera. Mo ní àìlera egungun ẹ̀yìn. Mi ò lè ṣiṣẹ́ kankan láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí. Láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni mo ti wà nílé. Àwọn èèyàn ló kàn ṣáà nínú tí mo fi ń jẹ. Kílẹ̀ wá fẹ́ lórí ètò. Èrò ìgbà ló máa ń bà mí torí àwọn nǹkan tẹ máa ń ṣàlàyé fún wa. Ẹni kejì sir, ẹni nǹkan méjì ni. Pé kò yẹ kéèyàn máa nílé torí ọjọ́ alẹ́. Ìkejì wa ni pé ìyàwó mi kò kì í tó ibi ọlọ́pàá kò ní gbára dúró, máa ń sá ni. Wọ́n máa complain lórí ẹ̀hún ti gbá òṣàwò. Ẹ̀rù wa ń bà mí níbẹ̀ kó wà ní pé kíní yẹn dẹ̀ ó dà pé náà ti máa ń nìkan tó máa ń ṣe ní ìlera yìí. So àwọn nǹkan méjì tó ń bà mí lẹ́sìn lọ́jọ́ alẹ́ nìyẹn bàbá mi. Dáàdì kí lórúkọ ẹ̀ kí ni èjì yín sir? Now 57. Ẹ sọ wípé egungun ẹ̀yìn pé ó ń dà yín láàmú sir, àbí? Bẹ́ẹ̀ni. Ẹ tún wá ní pé ìyàwó yín sir wọn kì í gbára dúró fún ìbálòpọ̀. Bẹ́ẹ̀ni. Dáàdì èyí tí egungun ẹ̀yìn ń dà láàmú ṣé ẹ tún wá kúndùn ìbálòpọ̀ bẹ́yẹn náà ní sir? Kí lè ní pé Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ yẹn mo sì lè ń ṣe dáadáa. Ẹ ṣe dáadáa. Mo bẹ̀rẹ̀ méjì tí mo bẹ̀rẹ̀ mọ́ wípé báyìí pé nínú ìlera ẹ kí èèyàn máa ṣe torí kíní tí mo mọ̀ fẹ́ wá mú yàn. Prostate náà lẹ́bẹ̀ẹ́. Ìyàwó yín sir ti fẹ́ wọn tọ́dún mélòó sir dáàdì? Ọdún kan mo fi jù lọ 56. Kí ni èjì àkọ́bí yín sir? 22 now. Dáàdì ó tó gbà wo tí wọ́n ti ń ṣe báyìí pẹ̀lú yín pọ̀rọ̀ bálòpọ̀ àbí bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe látìlẹ̀ náà nìyẹn sir? Bá a ṣe ń ṣe nìyẹn ṣùgbọ́n mi lè kó máa change. Marriage yín ti wọ ọdún mélòó báyìí sir? Now 23. Dáàdì wọn lè change mọ́ sir dáàdì. Bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe látìlẹ̀ náà nìyẹn dáàdì ẹ gbọ́ tèmi sir. Bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe látìlẹ̀ náà nìyẹn sir náà. Ẹ ti bí ọmọ mélòó sir? Ẹ ta lọ́lọ́run fún wa. Ẹ jèrè wọn pẹ̀lú agbára Ọlọ́run ní kánjú kó ẹsẹ̀ bẹ̀rẹ̀ gbèsè ayé yín ni sir pẹ̀lú agbára Ọlọ́run. Ta ló wá ń tọ́jú yín sir jíjẹ àti mímu? Náà ni àwọn aláàánú ló máa ń fún mi ní nǹkan lẹ́kọ̀ọ̀kan. Àtìyàwó yín àbí? Bẹ́ẹ̀ni àtìyàwó mi ọpẹ́lọpẹ́ náà. Dáàdì ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ ẹ gbọ́ tèmi o. Wọ́n ní ìlera ìlò ògùn ọrọ̀ àbí? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ tí ẹ bá mọ̀ pé ara yín bá gbé pẹ̀lú kòríta tẹ ẹ wà pẹ̀lú àìlera yín yẹn ìnìkan ẹ ṣe o. Tí ò bá ti gbé nǹkan kan ọ̀rọ̀ àjòkọ̀ ara yín jẹ títí tí ìlera yín ò fi gbé kẹ́ ẹ ṣiṣẹ́ sà. Ṣé ẹ ti gbọ́ mi bàbá mi? Kí ìlera yóò fi gbé àti lè ṣiṣẹ́ sà. Bẹ́ẹ̀ ṣe wà òkè ní kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí sà. Ìtọ́wà paramount ń sin nìyẹn o. Ọmọ tí wọ́n ti bí sà ó máa ṣiṣẹ́ o. Ṣé ẹ gbọ́ sà? Báàrin yẹn ṣe jẹ́ nìyẹn o. Ọlọ́ọ̀dẹ ní